Ijó kíni, ijó fújì. Ẹ jẹ́ ká máa jẹ gbèsè déédéé. Ẹ̀dá tó bá ń jẹ gbèsè déédéé. Ẹ̀dá tó bá ń jẹ gbèsè déédéé kì í tètè kú. Báláṣọ bá gbé wá, ó mú méjì sílẹ̀. Oníbàtà bá gbé wá, ó mú méjì sílẹ̀. Tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ kó padà wá gbowó. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn o, a máa fi ṣàdúrà fún ẹni wípé onígbèsè ń wo Ọlọ́run jẹ́ oríṣi kó lówó lọ́wọ́ kóun lè rówó gbà lọ́wọ́ rẹ̀. Onígbèsè ń wo má jẹ́ òkúkó tó dìjọ́ mẹ́jọ. Wá tún sanwó méjì fún wani kó tún mú mẹ́fà sílẹ̀. Ẹni bá ń jẹ gbèsè déédéé kò ní tètè kú torí ẹ̀ mò ń jẹ gbèsè mi déédéé mi ò ní tètè kú. Mama mi jó, ijó ti yá. Ijó kíni, ijó fújì. You sabi Oguda Kadoso. You know me, Mr. JKC. Mo tún ti dé Ìbàràfíà, mo tún ti dé Ìbàmọ́ríyá. Jojo mi. Jojo mi, jojo mi, ọmọge. Jojo mi. Jojo mi, jojo mi, ọmọge. Àìlówó lẹ́bi òsì bàbá lówó lọ́wọ́. Gbogbo ẹbí ní mọ́lẹ̀ ẹni ìwà ìgídà ẹ̀yẹ́ fòwọ́wọ́ aráyé ló pín sí. Ọwọ́ epo láyé ń bá nílá, wọn ìbánilá tẹ̀jẹ̀ ìwà ẹ̀dá nìyẹn. Àní àìlówó lẹ́bi òsì o bàbá náà fi sá. Kúnlé bàbá lówó lọ́wọ́ gbogbo ẹbí ní mọ́lẹ̀ ẹni ìwà ìgídà ẹ̀yẹ́ fòwọ́wọ́ aráyé ló pín sí. Ọwọ́ epo láráyé bá nílá, wọn ìbánilá tẹ̀jẹ̀ ìwà ẹ̀dá nìyẹn. Àlàwó ojú bá ní rẹ́ ọ̀rẹ́ òdenu, àríre bá ní ìjẹ́ òun ní gbogbo wọn. Tákìyèsí bá tó kò sẹ́ni ò mọ̀ pé pípọ́n epo ó yàtọ̀ sí tẹ̀jẹ̀ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni. Ìfẹ́ abádìyẹ tẹ́kúnlé kò dénú kò ju pípàjẹ́ lọ. Ẹgbìnrin ọ̀tẹ̀ má ṣe ń pa kan bẹ́ẹ̀ nìkan tún rú. Ọwọ́ epo láráyé ń bá nílá, wọn kì í bá nílá tẹ̀jẹ̀ ìwà ẹ̀dá nìyẹn. Àfikọ́ lọ́hún máa kó wa yọ lọ́wọ́ gbogbo aláburú ẹ̀dá tán ò fẹ́ ní fẹ́rẹ̀. Ọwọ́ epo láráyé ń bá nílá, wọn kì í bá nílá tẹ̀jẹ̀ ìwà ẹ̀dá nìyẹn. Èèrà ò fẹ́ pòròpòrò dénú, bíntí ní báyìí ò lọ́mọ aráyé fẹ́ ni mọ́. Èèrà ò fẹ́ pòròpòrò dénú, bíntí ní báyìí ò lọ́mọ aráyé fẹ́ ni mọ́. Èrò ọ̀nà ṣóhun ní òròyìn ọkà tó gbó. Ẹni tó ti lówó tí ó lówó mọ́ ẹ̀bá bí wọn wá róhùn rí sọ àfiwọ́ pẹja ló mú gbajúmọ̀ tó fi ń jẹ kó ló. Bí o bá nídìí o iṣẹ́ kì í ṣẹ́, bí o bá nídìí iṣẹ́ kì í dédé ṣẹ́. Bí o bá jẹ̀bi ẹni, bí o bá jáyà ẹni, bí o bá ṣàánú ẹni, àfàìmọ̀ kó má jẹ́ ọ̀rọ̀ ẹni. Torẹ́ni tí ò mọ̀ ni rí kì í ṣe ní níka, ẹ̀yìnkùlé lọ̀tá wà ilé làṣẹ ní ń gbé. Ẹ̀yìnkùlé lọ̀tá wà ilé làṣẹ bí ń gbé.
látẹ̀jẹ́ ìwà ẹ̀dá nìyẹn. kò sí fọbẹ̀ tá fọwọ́ sí mọ́ fọwọ́ fọ́gò ní lọ́pọ̀ obìnrin ń bọ́kọ ṣe wọ́n láwọn ò dúró ní sùúrù lérè àfọlọ́hún ṣògo ibẹ̀ yẹn làwọn ń lọ ọkọ tí ó lówó lọ́wọ́ kò lè pàṣẹ kó múlẹ̀ mọ́ òògùn lé níwájú aya àbí ẹ̀rọ ojú ayé owó lóbìnrin mọ́ o aláwo ní tòótọ́ ẹ̀yin àgbà àtijọ́ mo kí yín yẹn káre. Àlàó adé kò sábà ní ìyá mọ́ àfàbánináwó obìnrin tó ń sọ pé ilé ọkọ mi òun lòun máa kú sí torí owó orówó lọ́wọ́ ẹni owó wà lọ́wọ́ ọkọ lẹ́yìn sù káàdì ẹ̀fọ́ ní ìlú tó bá burú tán ìwọ nìkan ní òkú lórí tó ń fọ kọ́kọ́ obìnrin rere kò sí lóde òní mọ́ ọlọ́run kó fún wa níyàwó wa kó fún wa láya gidi aya bí ìyá mi ò tó dúró ti bàbá mi o Musiliatu ìyá mi Adéjọkẹ́ báyé ìṣègbórin tó kò sẹ́ni tó sunwọ̀n dàbí màmá mi. ọwọ́ epo láyé ń bá nílá wọ́n ìbánilá tẹ̀jẹ̀ ìwà ẹ̀dá nìyẹn. kúnlẹ̀ gbogbo rẹ̀ ta pèlè yàn láyé mo ṣe bí ìwà ibi òun ló kúnnú wọn ọ̀rẹ́ òtítọ́ ò sí wọn ò sí láyé mọ́ àfojú fẹ́ni ní gbogbo wọn pátá ṣálágbèdá ọ̀rẹ́ òun ní ká súnmọ́ àbáṣebàjẹ́ ẹ̀dá òun ní ká súnmọ́ tí ń bá ní lójú jẹ́ kiri ẹsẹ̀ kiri nílé àńjọ̀fẹ́ o bá ń jọ̀fẹ́ pákú gbogbo wọn náà pápá bora ìka tó ń bọ́ ni tó ń fún ni lóúnjẹ jẹ́ ṣó yẹ ká gbèrò bí ká òun wá ṣe gé àgbẹ̀fí ká níra ẹni ká má sọ pálẹ̀ nìyàn torí tìmùtìmù ó kẹ́gbẹ̀dà sínú ọmọ aráyé wọ́n burú jù bẹ́ẹ̀ lọ o. ọwọ́ epo láyé ń bá nílá wọ́n ìbánilá tẹ̀jẹ̀ ìwà ẹ̀dá nìyẹn. àṣé ẹni tó bá ṣì lọ́bùn o nítorí jàre ẹṣin o ẹni sọ pé ẹṣin lọ́bùn tọ̀hún jàre ẹṣin ìgbà tí ẹṣin di ẹṣin ò bọ́jú ẹṣin ò wẹsẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àtẹ̀ṣe ń bẹ́ pátákó ẹṣin òṣìkàṣekàtàn ojú wa ti gbogbo wọn abámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ fẹ́ni tó jẹ èpo ẹni tó ń jà ta ẹni tó tún fẹ́ni sábùrú mo ṣe bí iṣu ẹni ní tọwọ́ ẹni dépò ọwọ́ epo láráyé ń bá nílá wọ́n ìbánilá tẹ̀jẹ̀ ìwà ẹ̀dá nìyẹn. ìjọ ọpẹ́ òun la ó máa jó ayọ̀ ọpẹ́ òun la ó máa yọ̀ tọ́lọ́run bá fi ṣọ́ wa dàmọ́dún. jẹ́jẹ́ sí aláwo mo ní bọ́lọ́run bá fi ṣọ́ mi dàmọ́dún sẹ́ẹ̀. ìjọ ọpẹ́ òun la ó máa jó ayọ̀ ọpẹ́ òun la ó máa yọ̀ tọ́lọ́run bá fi ṣọ́ wa dàmọ́dún. Àláwọ̀ adé gbogbo ọmọ aráyé ẹ bá fọ̀rọ̀ mi ìṣàríkọ́gbọ́n ọgbọ́n lórí wa ò àdàdì tú èdè tí a tún gbédè ó ní ẹrinlẹ̀ ọlọ́run ọba lọ kóhun tí ẹni ò kò lè bá jọ yín lójú a ní ẹ̀tún rinlẹ̀ ọlọ́run ọba lọ kóhun tọ́lọ́wọ́n bá ṣe fún yín ò má bá jọ yín lójú ìwọ́n tó ń ṣe yànga pológun ẹrú bó bá jáde lọ wà rẹ́ni tó fọgbọ̀n wò fàtọ̀ rẹ̀ ọ̀pọ̀ ẹni sunkún kóhun ò ní bàtà tó bá jáde lọ á tún rọ̀pọ̀ èèyàn tí ó rẹ́sẹ̀ fi rìn rárá ṣé kó níta ń pọ́ lọ́hùn lẹ́jọ́ ọ̀rẹ́ mi kí ló wá dé kí ló wá ṣe yẹ tó fẹ́ sọpẹ́ gbogbo àyè yóò ká wà nílé ayé ká má fààyè ọpẹ́ sílẹ̀ wò tọ́bọ̀ lọ́hùn bá fi ṣọ́ mi dàmọ́dún o. ìjọ ọpẹ́ òun la ó máa jó ayọ̀ ọpẹ́ òun la ó máa yọ̀ tọ́lọ́hùn bá fi ṣọ́ wa dàmọ́dún. jẹ́jẹ́
kábíyèsí aláwo mo ní bọ́lọ́hún bá fi ṣọ́ mi dàmọ́dún sẹ́. ìjọ pẹ́ òun la ó máa jó ayọ̀ pẹ́ òun la ó máa yọ̀ bọ́lọ́hún bá fi ṣọ́ wa dàmọ́dún. aláwọ̀ adé gbogbo ọmọ aráyé ẹ bá fọ̀rọ̀ mi ìṣàríkọ́gbọ́n ọgbọ́n lórí wa ò àdàdì tú wédèdè tí a tún gbédè ó ní ẹrinlẹ̀ ọlọ́run ọba lọ kóhun tí ẹni ò kò lè bá jọ yín lójú. a ní ẹ̀tún rinlẹ̀ ọlọ́run ọba lọ kóhun tọ́lọ́wọ́n bá ṣe fún yín ò má bá jọ yín lójú. ìwọ tó ń ṣe yànga pológun ẹrú bó bá jáde lọ wà rẹ́ni tó fọgbọ̀n wọ̀ fàtọ̀ rẹ̀. ọ̀pọ̀ ẹni sunkún póun ò ní bàtà tó bá jáde lọ á tún rọ̀pọ̀ èèyàn tí ó rẹ́sẹ̀ fi rìn rárá. ṣé kó níta ń pọ́ lọ́hùn lẹ́jọ́ ọ̀rẹ́ mi kí ló wá dé kí ló wá ṣe yẹ tó fẹ́ ṣọpẹ́. gbogbo àyè yóò ká wà nílé ayé ká má fààyè ọpẹ́ sílẹ̀ wò ká má fààyè ọpẹ́ sílẹ̀ wò oúnjẹ ọlọ́run ọba ni. torí pé béèyàn ò jẹ gbèsè o tí o bá ti dáràn o. Dékúnlé béèyàn ò jẹ gbèsè ṣẹ tí o bá ti dáràn o wọn ò lè béèrè iye tó bá ní lọ́wọ́. ìmọ̀ràn ara ẹni tó ń lóye ká mọ̀ ká má ṣe ju rẹ̀ ní lọ. Kúnlé ìmọ̀ òun ara ẹni ló yẹ ká mọ̀ ká má ṣe jura ẹni lọ. ìmọ̀ràn ara ẹni tó ń lóye ká mọ̀ ká má ṣe ju rẹ̀ ní lọ. Kò dìgbà tá a bá eyín òkè o ká tó lè fàfọ̀ gbóhùn bí ara. Kò dìgbà tá a bá eyín òkè o àlà o ká tó fàfọ̀ gbóhùn bí ara. Bàbá ṣe mọ òun ló yẹ ká ṣe àgọ́ aláàgọ́ kò ṣe é wò ṣiṣẹ́ lórí ìwọ̀n eku òun ìwọ̀n ìtẹ́ ká má ti ra wa ní tìkùtì. Orí tí wọ́n fa kodoro kò ṣe é ròkúta àlàó láì lóṣù ká òdodo ọ̀rọ̀ ni torí béèyàn ò jẹ gbèsè bí ó bá ti dáràn wọn ò lè béèrè iye tó bá ní lọ́wọ́. ìmọ̀ràn ara ẹni tó ń lóye ká mọ̀ ká má ṣe ju rẹ̀ ní lọ. ṣẹ́rẹ́ ni ò bá mọ́ lóore ìyẹn ò lè mọ̀ ṣìkà ẹni odò ṣìkà mọ́ kò lè mẹ́ni ṣeun lóore. Ká dúró lẹ́gbẹ́ kẹ́gẹ́bú tọ́lọ́wọ́n bá fi wá sí ó dá ó sàn jù ká kọjá yè ara ẹni lọ. Torí bójú bá fi tì ní ọlọ́run là fojú tì èèyàn kan kì í fojú tì kì a kì í fojú tì kì oko ẹni ayé bá kéré lójú ẹ̀ onítọ̀hún ní rèrè ayé jẹ́ èèyàn tí ó bá ìtì yóò kó má ṣe gbàgbàdà sàrà kaná tóró òun kankan ò tí ì jẹ sàrà o ẹ̀ bá jẹ́ ká ṣe jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ torí béèyàn ò jẹ gbèsè tí ó bá ti dáràn wọn ò lè béèrè iye tó bá ní lọ́wọ́. ìmọ̀ràn ara ẹni tó ń lóye ká mọ̀ ká má ṣe ju rẹ̀ ní lọ. Agbẹ́ni gálà apájé abínú wájé ṣóhun là apájé béèyàn fẹ́ràn owó láfẹ̀ẹ́ jù ìwà rẹ̀ àbàjẹ́ ó dájú ká má bọmọlúwàbí wá jẹ́ ò torí afẹ́ṣayé ẹni bá ṣayé lódì ayé àgbòdì lára rẹ̀ o èèyàn tó bá ṣayé lẹ́sọ̀ ayé àgbẹ̀sọ̀ lára fún un torí béèyàn gbọ́n bí owó irú wọn kì í rówó ná bóbìnrin bá gbọ́njọ ọkọ lọ òkò ní rèrè ọkọ jẹ́ nǹkan kì í kéré kó má má tó pín táwọn bá ti fọkàn jù wá sí o àlàó ó di dandan kó tó pín mo ṣe sọ pé béèyàn ò jẹ gbèsè tí ó bá ti dáràn wọn ò lè béèrè iye tó ní lọ́wọ́. ìmọ̀ràn ara ẹni tó ń lóye ká mọ̀ ká má ṣe ju rẹ̀ ní lọ. Ó lè yí mọ̀ òun ara ṣóhun ló yẹ ká mọ̀ ká má ṣe jura ẹni lọ. ìmọ̀ràn ara ẹni tó ń lóye ká mọ̀ ká má ṣe ju rẹ̀ ní lọ.
ọlọ́run ọba má báyọ̀ ẹ jẹ́. má bà wá ọwọ́ ẹ jẹ́ ọlọ́run ọba má báyọ̀ ẹ jẹ́. torí gbogbo nǹkan nílẹ̀ ìjẹ́ ilẹ̀ jíjẹ wa o kúlẹ̀ ọ̀tọ̀ ṣe o àmọ́ ó àdé mi o ọlọ́run má bà tiẹ̀ jẹ́. kúnlé ọ̀tọ̀ ṣàmọ́ o ọkọ̀ Bímbọ́lá o bàbá Dámilọ́lá bàbá Adésọlá bàbá Adémọ́lá bàbá Adéọlá mi o estate developer tó lórí pípé aláṣẹ multibi global resources limited ìyànà pàjá nílùú Èkó lé ọmọ olówó du ọmọ ajígbégbé ṣeré ọmọ amọ́lẹ́sẹ̀ bíi alárímọ́lẹ́sẹ̀ ọmọ bá nílé arọ́ èèyàn láyà ṣe wù ọmọ Kàrímù náà ni ó àǹjọ̀nú ọmọ lè mọ̀ mú lóṣòdì ẹ̀gbọ́n ti yọ mí tókò tó ń bẹ ní London àmọ́ ọmọ gbolé oṣù pọ̀nrí o Kúnlé ọ̀ǹtọ̀ ṣó àmọ́ wo Kúnlé ẹni bá ní o máa ṣe tiẹ̀ fún rárá alábàáhùn ní dára rẹ̀ mọ́nú pósí kò séèyàn tí ń fi dàgbà gbìn bàbá ta ní fi pọ́npọ́ pa lábàáhùn mọ́tò kí gbàjàgbà àwọn ayé òní tẹ̀ ẹ́ o ìkóró nìkan ẹ̀ láyé láyé ogún ọdún ìkóró nìkan ẹ̀ láyé àádọ́ta ọdún ìkóró nìkan ẹ̀ láyé àìlérówó náà ìkóró nìkan ẹ̀ láyé àwòjọ wa tọmọtọmọ àwòjọ wa tọmọtọmọ bí n bá jáyé tí mo fẹ́ jáyé rẹ̀ náà kó mo fẹ́ kí ọ̀rẹ́ mi ò wẹ̀yẹ Sunday. Sunday ẹyẹ kì í fọ́kò forí sọ́kí o ẹyẹ lọ́la. Kọ́lá tó ní dákun máa fò lọ o. Sunday Olúmúyìwá Adéyẹmọ ẹyẹ. Iyì tó ní dákun máa fò lọ. Sunday Olúmúyìwá ọmọ Adéyẹmọ ẹyẹ. Aṣọ yìí yàrá ẹ̀ kò máa ní fàyà torí ọlọ́run tó fànà yẹ tó kò níyẹ kò ní fi ẹsẹ̀ lẹ́yà ọ̀rẹ́ mi tó bá di lọ́la Adéyẹmọ Múyìwá mi Sunday Adéyẹmọ Múyìwá mi Sunday ọkọ Bùkọ́lá dákúndákún máa fòyà bàbá Cynthia owó bàbá Dáfídì kábẹ́ ní ọlá mi má fòyà o Sunday bàbá Dámilọ́lá Chairman Managing Director Polbok Nigeria Limited Chairman Managing Director Bajwan Nigeria Limited Alhaji Karimu wọn láṣẹ wo àbánáwá ọkọ fún mi láyọ̀ ní Amẹ́ríkà owó bàbá Mọ́ríyámọ́ àbánáwá bàbá Muhammadi owó bàbá Anatu láyò àbánáwá aláṣẹ Kesmart ọ̀là kásìó ilẹ̀ ọ̀là àṣẹwò àbánáwá aláṣẹ Anatu property owó ń talẹ̀ òǹralẹ̀ ń talẹ̀ àbánáwá aláṣẹ Valley View Front Hotel àbánáwá aláṣẹ Valley View Front Hotel àbánáwá iná jánàmọ̀ ń bẹ láyé iná jánàmọ̀ ó ń bẹ lọ́run àbáná alùkìyà ọmọ ó ń bẹ láyé alùkìyà ọmọ ń bẹ lọ́run alùkìyà ọmọ ayé ní Valley View Hotel gbàlọ́gbàdùn ara wa àwòdémọ́lá Adélékè mi ò Adé Ìbàdàn aláṣẹ Adélékè fáàmù ìyẹn àgbẹ̀ ló láyé o màyà bàgbẹ̀ ṣe pọ̀ àgbẹ̀ ń bẹ lóko tó ń jáwé àgbẹ̀ ń bẹ lóko tó ń búyàn. àwọn alára pé èmi Adésínà wọn mọ dáadáa ọmọ wàlẹ̀ gbàládé ẹ wojú Kàrímù ẹ wojú Ọláṣẹ́wù àjọ̀nú ọmọ lè mọ́mù ẹ wojú bàbá Mọ́ríyá. bó
tiẹ̀ ra mọ́tò fún mi rí mo mọ àwọn tó ti rà fún o. bí o tiẹ̀ daṣọ sí mi lọ́rùn rí mo mọ àwọn tó ti dágbádá fún. bó tiẹ̀ kọ́ ṣẹ́ẹ̀kì fún mi mo mọ àwọn tó ti kọ́ fún. àbànà nítorí pé kéèyàn bá lówó lọ́wọ́ tó bá ń ṣoore tó ń ṣoore lọ́tún lòsì. ibi tó kìkì ẹ ò kàn dé òun gan ò lè sọ. àwọn tó máa gbélé ṣàdúrà fún òun gan ò lè rí wọn rí. Ọláṣẹ́wù gbà mí o èmi ò lẹ́nìkan. Àràbà rántí mi jọ o èmi ò lẹ́nìkan. Òdẹ rántí mi jọ o òdẹ gbà mí èmi ò lẹ́nìkan. Ọláṣẹ́wù o ti dájere torí bá jere báwọ̀ nú odò gbogbo ara jere lomi fi ń wọlé. Gbà mí o mi ò lẹ́nìkan. Ṣéwù o ti dájere báwọ̀ nú odò gbogbo ara jere lomi fi ń wọlé. Mo ṣe sọ pé gbogbo ara Ọláṣẹ́wù. Iyọ̀ ni ọbẹ̀ ni ajé ni owó ni yìí ni. Àbànà kì í ṣolówó tí ọmọ pálájé ni. Àǹjọ́nú ọmọ lè mọ́mú Aláàjì Kàrímù ìwọ kì í ṣolówó tí ọmọ pálájé ni. Ẹni bá ti gbájé sílé ṣòun lówó máa ń bá ṣe. Ọ̀nà tó mi bá wọnú àgbọn o kò yé wọn rárá. Ni mo ṣe ní gbogbo ara Ọláṣẹ́wù. Iyọ̀ ni owó ni ajé ni oyin ni ọbẹ̀ ni gbogbo ara Ọláṣẹ́wù. Ọbẹ̀ ni owó ni. Àjànàkú Ọlọ́run yìí ibi erin bá yíjú sí ibẹ̀ lè rí lọ. Ajáùsá ò lẹ́ni méjì àwọn Sílàbòdè wọn ò lẹ́ni méjì. Ìgbẹ́dẹ́ babolówó wọn ò lẹ́ni méjì. Ìsà Alábẹ́dé mo lóhùn kan kó máa lẹ́ni méjì. Ojúkú Sẹ̀míhù gbogbo wọn ò lẹ́ni méjì. Ṣọlá Ìbídùn Wàyídì wáyẹ̀s àfọmọ́ oko. Ajáùsá sọ̀rọ̀ mi ẹ sọ pé rọ́ ló pa. Sílàbòdè ló sọ̀rọ̀ mi ẹ sọ pé rọ́ ló pa. Ojúkú ló sọ̀rọ̀ mi ẹ sọ pé rọ́ ló pa. Ṣọlá Ìbídùn ló sọ̀rọ̀ mi ẹ sọ pé rọ́ ló pa. Wáyẹ̀sì ló sọ̀rọ̀ mi ẹ sọ̀rọ̀ rọ́ ló pa. Ó yàtá ló wá fẹ́ sọ̀rọ̀ mi tiẹ̀ ó fi gbà wọ́n gbọ́. Àwọn eléyìí wọ́n sọ̀rọ̀ mi ẹ sọ pé rọ́ ló pa. Gbogbo àwọn eléyìí wọ́n sọ̀rọ̀ mi ẹ sọ pé rọ́ ló pa. Ta ló wá fẹ́ sọ̀rọ̀ mi tiẹ̀ ó fi gbà wọ́n gbọ́. Gbà wọ́n gbọ́. Bẹ́ẹ̀ni kan bá sọ̀rọ̀ wọn kẹ́nirọ́ ni mo pa o. Èmi kan sọ̀rọ̀ Stammer ẹnirọ́ mo pa. Mo sọ̀rọ̀ Káàjì Ràṣídì ẹnirọ́ mo pa. Mo sọ̀rọ̀ Sálíù Dàdà ẹnirọ́ mo pa o. Ta ló wá fẹ́ sọ̀rọ̀ wọn tiẹ̀ ó fi gbà wọ́n gbọ́. Sálíù ló sọ̀rọ̀ mi ẹ sọ pé rọ́ ló pa. Ajáùsá sọ̀rọ̀ mi ẹ sọ pé rọ́ ló pa. Ta ló wá fẹ́ sọ̀rọ̀ mi tiẹ̀ ó fi gbà wọ́n gbọ́. Tìbìtì rẹ̀ lè dá wálé ayé. Àní bọ́lọ́hún bá ń ṣeré àníbi ló ń ṣe o. Tìbìtì rẹ̀ lè dá wálé ayé. Kúnlẹ̀ kò sẹ́ni tó fẹ́ bí. Ọkùnrin ò fẹ́ bí, obìnrin ò fẹ́ bí. Àmọ́ nínú ibi ire wà níbẹ̀ o. Bẹ́ẹ̀ nínú ire. Bọ́lọ́hún bá ń ṣe rere àníbi ló ń ṣe o. Tìbìtì rẹ̀ lè dá wálé ayé. Àní bọ́lọ́hún bá ń ṣe rere àníbi ló ń ṣe o. Tìbìtì rẹ̀ lè dá wálé ayé. Kúnlẹ̀ kò sẹ́ni tó fẹ́ bí. Ọkùnrin ò fẹ́ bí, obìnrin ò fẹ́ bí. Àmọ́ nínú ibi ire wà níbẹ̀ o. Bẹ́ẹ̀ nínú ire wà níbẹ̀ o. Síbẹ̀ nínú ibi làwọn ẹ̀dá kan gbé wà tán rí jẹ̀rí mu. Kúnlé bíbànújẹ́ bá gorí ẹ̀mí ẹni. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹni tó fò sọlẹ̀ tó kú tán ní ibi ńlá ni. Ǹjẹ́ bí ó bá kú
tó bá yà wèrè tó ń já kiri kí ni ká pẹ̀lú èyí ò ire wà nínú ibi. Kúnlé àní mo sọ pé bíbànújẹ́ bá gorí ẹ̀mí ẹni gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹni tó kó sọlẹ̀ tó kú tán ní ibi ńlá ni ǹjẹ́ bí ó bá kú tó bá yà wèrè tó ń já kiri kí ni ká pẹ̀lú èyí ò ire wà nínú ibi. àsìnwín burú ju wèrè lọ àsìnwín burú ju wèrè lọ abẹ́wọ́ mọ èèyàn àtàtà tó dá dẹ́tẹ̀ o. tí ò gbé lọ́wọ́ tí ò gbé lẹ́sẹ̀ táyé tó ń sá fún ọlọ́run má fàrùn yọ wá nínú ẹgbẹ́ ẹ̀kẹ́ kì í bò nìyàn omi àyàn fàǹdà àsìnwín ò lè yàn kó kálé kákó ire wà nínú ibi. ẹ jẹ́ ká tún gba bòmí ìwò tó jẹ́ pé bẹ́ẹ̀nìyàn kan bá kú aláṣọ àjẹun agbẹ́sàré àjẹun kápẹ́ńtà àjẹun ìgbà tó ń ṣàìsàn wọ́n ránṣẹ́ pé dókítà àjẹun àbọ̀mọ́bọ̀yàwó ẹ̀ tún wòrè nínú ibi. torí pé dókítà àjẹun àjẹun nínú ibi àwọn lọ́ọ̀yà ń jẹun nínú ibi. bóbìnrin bá fi níṣòro nílé ọkọ tó fẹ́ abọkùnrin ló bá níṣòro níbi tó gbé ṣiṣẹ́ àwọn àfáà àjẹun nínú ibi wòlíì àjẹ babaláwo àjẹun nínú ibi. ṣé wàá rí bíbí tó bá múre dání báyìí ọpẹ́ báyọ̀. ẹ jẹ́ ká máa dúpẹ́ ká má ṣàìdúpẹ́ ká má fọpẹ́ sílẹ̀ oúnjẹ ọlọ́run ni. òun ni mo ṣe sọ pé ojú olóore kò ṣeé fi gúngi ojú olóore kò má ṣeé fi gúngi o ojú olóore kò ṣeé fi gúngi ala ojú olóore kò ṣeé fi gúngi jọ̀wọ́ ṣèrántí ẹni tó rè ẹ́ òkò tó débi tó dé ojú olóore kò ṣeé fi gúngi. ojú olóore kò ṣeé fi gúngi 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 jọ̀wọ́ ṣèrántí ẹni tó rè ẹ́ òkò tó débi tó dé ojú olóore kò ṣeé fi gúngi. ọmọ bàbá òní kòkó ọjọ́ sí èyí tí wọ́n fi yàwó ìgbà tó kù díẹ̀ o wọ́n lè jáde nílé ẹ̀kọ́ gíga ǹjẹ́ o rántí péṣẹ́ tó lè kókó fóbìnrin láti ṣe bí ká gbàrú bí ká fàbẹ́ wowó òun ni ìyá lọ ṣe torí pé kó bá lè jẹ́ nìyàn jọ̀wọ́ tó bá fi jẹ́ nìyàn o àfi kó dúpẹ́ tó bá lè dúpẹ́ àbùkù lánilẹ́yìn wa ọ̀la torójú olóore kò má ṣe é fi gúngi o ojú olóore kò ṣe é fi gúngi 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 àwọn ṣèrántí ẹni tó rè ẹ́ òkò tó débi tó dé ojú olóore kò ṣe é fi gúngi. ìwọ àbúrò wo ẹ̀gbọ́n ẹ tó fà ẹ́ mọ́ra tó fi ẹ́ sẹ́nu iṣẹ́ ó kọ́ṣẹ́ ó yanjú ọ̀rẹ́ ó wá gbòmìnira ọwọ́ ẹ bá jí sówó ìgbà yẹn ló wá ronú pé ìwọ ló mọ̀ ọ́ ṣe tó bá ti wo wájú ọ̀rẹ́ tún máa yẹ̀yìn wò onípẹ́lẹ́ alábàjá o ìṣe náà rọ́jú fólòlà onígbà tó bá jiná tán ló di bàbá oge ẹ jọ̀wọ́ tẹ́ bá dóge tán ẹ má gbàgbé alábẹ̀dẹ torójú olóore kò ṣeé fi gúngi ojú 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 olóore kò ṣeé fi gúngi kò wá ṣe rántí ẹni tó rè é kó tó débi tó dé ojú olóore kò ṣeé fi gúngi. ipòkipò tábàlẹ̀ wà láyé ẹ bá jẹ́ ká máa rántí
wọ́n ti bí wa àti bá ṣe fi lé sí torí òwe àgbà ló sọ pé wípé ilé làrá wò ká tó sọmọ lórúkọ ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé o pójú olóore kò má ṣe é fi gúngi ojú olóore kò 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 ṣe é fi gúngi. àwọn ìṣèrántí ẹni tó rè é òkò tó débi tó dé ojú olóore kò ṣe é fi gúngi. kúnlẹ̀ appreciation mi rèé o lọ́jọ́ kẹta lé adókọjà ti 2011 kékúnlé ìjẹ̀bú gbòòlà wàwà ìta orí mọ̀ lùsì lábẹ́ alájí jubiri làmì ọmọrúwáyé mi ìyẹn níjẹ̀bú gbò alẹ́ àṣàkàbà ló gbé wà débẹ̀ ọkọ̀ lájùmọ̀kẹ́ tó ti wà dà lájà ọkọ̀ Bùkọ́lá mi bèbí ọkọ̀ bàtẹ́nìkan gùn agabatẹ́nìkan wáwá agabatẹ́nìkan gùn tó ra kàkà mọ́ tí ó fẹ́ kẹlòmíì oògùn àfìgbà tó jábọ̀ òun lójú ẹ̀ wálẹ̀ ṣàkàbà yóò òun ní jùbìrí làwà gùn tó wá dókè tán tó fẹ́ bẹ̀ẹ̀ sókè tó tún fọ́n jẹ́rọ fọ́mọkùnrin àdàmọ̀ ìgbà yẹn ló wádìí láàdà òun làwọn ọmọ ẹ̀gbá ń gbé látẹ̀gùn àkàbà náà ní àkàbà hospitality airport generosity airport àkàbà accommodation ẹni èpè bá tọ́ sí ẹjẹ́ ká fún lè pè nítorí júbìrí là ẹni àdúrà bá tọ́ sí owó ẹjẹ́ ká ṣàdúrà fún nítorí júbìrí là wà láyìíká tún fi bá ti àlè fún ó yá o ẹ̀yin aláàfáà múlé mo yọwọ́ ìlàpò ẹ bá ń fi tọrọ fún júbìrí là óyá àdàmọ́láwù yìí sá àdàmọ́láwù rí fún wa àdàmọ́láwù rí fún sá. jẹ́ bá dayé títẹ̀ má gbàgbé ṣọ̀la ọmọ akínyẹra tìjẹ̀bú gbó àwọn ní global cup ẹ̀gbọ́n túndé ọmọ akínyẹra yìí tó lọ sílùú mọ̀ọ́ká olówó global cup ẹ má gbàgbé ṣẹ́gun ọmọ ọdún tán jẹjẹ tàlàwọ́ ṣe fi hu ẹ má gbàgbé sínétọ̀ ọ̀gbẹ́ni akin àwọn náà ò gbẹ̀yìn ẹ má gbàgbé Sàlíù mi dáadáa gbogbo yín pátá ẹ jọ̀wọ́ mo yọwọ́ àdúrà mi ṣẹ̀fí wà láwo mo tọwọ́ ìbáàbò ẹ bá ń tọrọ fákàbà gan pẹ̀lú ọmọ akínyẹ̀ra óyá àdámọ́láwù gáúlà àdámọ́láwù káúlà àdámọ́láwù ìmọ̀. lọ́jọ́ kẹta lé adókòjà kúnlé lójúdé ọba orí mọ̀ lùsì ẹ̀yin tẹ́ ò wà wà láì ẹ ti ní ìsìdì gan àkàbà dábìrà níwájú ṣe fi wù níjẹ̀bú gbò àwọn akérèrà wọn dábìrà gidi gan níjẹ̀bú gbò eléré bíi mẹ́fà lójúdé ọba orí mọ̀ lùsì màámi Abẹ́ní Sàláwà àwọn ló ṣeré ọ̀sán kó tó wá kan sàn ní mélòdì wálé mi tọ́mtì àtàlàwọ̀ ṣe fi wù ọmọ Haruna ọlọ́run gbẹ̀yìn ẹ̀gbọ́n mi Túndé tó jẹ́ Mùsílíù bóyá mo tún tọwọ́ bàpò mo tún ti yọwọ́ àdúrà ẹ bá mi gbélé ìtọrọ fún everybody óyá àdàmọ́láwù ìzà àdàmọ́láwù rìfúwa àdàmọ́láwù rìfúsà àdàmọ́láwù dáwùwà àdàmọ́láwù fàhámà àdàmọ́láwù ìlímọ̀ àdàmọ́láwù nọ́ọ̀sì kàkàràmọ́tò wà ìyá yìí wàlà ọlá wàlà àkúwàtà. ilà bìlà ìyàlí ìyàsí. wàlà ọlá wàlà àkúwàtà.
ṣeré lọ bèbí o jẹ́ ká ṣeré lọ bọ̀ jẹ́ ká ṣeré lọ bèbí o jẹ́ ká ṣeré lọ bọ̀ jẹ́ ká ṣeré Rájégúnlẹ̀ nílé Titus bàbá jẹ́ ká ṣeré lọ bèbí o jẹ́ ká ṣeré lọ. Babájídé ọ̀pẹ́sọ̀ mi ọkọ̀ bọ̀sẹ̀ dé bèbí aláṣẹ ọ̀pẹ́sọ̀ pẹ̀trólọ̀ mi ò bá bọ̀pẹ́ yẹ mi. Aṣíwájú lọ́rẹ́ ní ti kó kí àràbá gbàmúgbàmù ọ̀túnba níláṣẹ òyìnbó elépo bó bá jáyé títí má gbàgbé kẹ́míkà mi o àwọn làwọn mi dókítà ní gbogbo wọn. Ọkọ̀ bọ̀sẹ̀dé mi bèbí sẹ́sán ní owó bọ̀sẹ̀dé ojú kan ládàáni. Yálà jẹ́ orí ẹ̀ kò ní burú láyé owó bàbá pẹ́yẹmí ó ṣe ń wo. Akíìmù bọ́ ń fi ta. Akíìmù bọ́ ń fi ta. Ọkọ̀ Bàsírátù mi sùn ìtì bèbí ìyàwó làwọn mi ṣe fi wù. Ọmọ wa ní ìkúrin aṣámi ọlọ́mọdé bí ara òrèwù aṣálẹ̀ jẹjẹ o. Bẹ́ẹ̀ ni pé kò robìnrin rí rárá. Ìdí ìrókò lọ́mọ ń gbé. Òyìnbó onítọ̀kí. Ó yá ṣẹ́ra wọn márààrún o. Kíkú máa pa wọ́n ní kékeré. Wọ́n fi dákìmù Ibrahim Dende fún Fútàwù Ìjẹ̀bú. Ẹnjìníà Kámọ́rù àti ìsì kókókó ikú máa pa wọn kájọ ṣàmọ̀dún ara mi. Pàrékè tìrékè kájọ ṣàmọ̀dún ara mi. Pàrékè. Ọmẹkùn sọ́nà bláyọ̀ mi Káyọ̀dé alẹ́ ìtẹ́lọ̀ ṣoṣo kìíní ṣó. Lárẹ́wájú mi sàásmì àti tipátipá ṣọlẹ̀ mi tó ti di rọrùn nísẹ́yìn. Kíkú máa pa wá o, kíkú máa pa wá o, kájọ ṣàmọ̀dún ara mi. Pàrékè tìrékè o, kájọ ṣàmọ̀dún ara mi. Pàrékè. Kíyèsí ẹni tó ń pa Ísírẹ́lì mọ́ o kì í sùn o bẹ́ẹ̀ ni kì í tó gbé. Àní kó kíyèsí ẹni tó ń pa Ísírẹ́lì mọ́ o kì í sùn o. Ni kì í tó gbé. Ọlọ́run máa ṣọ́ wa nínú ewu ayé. Ọlọ́run kó mi aṣọ́ wa nínú fìtínà ayé. Ọlọ́run kó mi àpá wa mọ́ nínú wàhálà ayé. Nítorí pé ọdún lọ sópin. Torí pé ọdún lọ sópin. Ọlọ́run fi ṣọ́ ẹ̀ṣọ́ wa. Gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ ọdún. Ọlọ́run ọba yé jẹ́ ká parí ọdún. Gbogbo àwa tí a ti jọ bẹ̀rẹ̀ ọdún. Ọlọ́run ọba yé jẹ́ ká rí parí ọdún. Ìbàjẹ́ kéré ìbàjẹ́ tóbi. Ọlọ́run ọba yé má jẹ́ ká mọ̀ bànújẹ́.
lójijì káwa má rí iná mọ́ lọ́rùn kó má fi jó wa ẹnu ẹni la fi ń kọ́ méje ọlọ́run ọba yé àwa ò fà burú. nínú oṣù bàbá yìí o ire ni kó bá wa a ò fà burú. gbogbo ẹni tó rìn nílẹ̀ àtàwọn tó ń fò lókè a ò ní bá wọn lọ sóde. gbogbo ìṣọwọ́ ajíwárin gbogbo àwa tá ń lọ ṣàjò wọn ò ní fẹ́ jẹ́ wá pa títì láró nítorí pé ọdún lọ sópin. ọlọ́run o ọdún lọ sópin.